Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ju ẹ̀jí ọ lọ, ìyà ni máa kó jẹ wọ́n. Ìsọ̀rọ̀ ní gbèsì, ìsúnkún sí nìgbètè gangan, ìhà kẹlẹ̀bẹ̀ ní nárùn tọ́ọ̀kì. Èèyàn tí bá ti ń létí rò, dandan ni kó tẹ́ pẹpẹ ẹnu. Àpèwú kẹ́là máa pe Yakubu nílé kéwú, bẹ́ẹ̀yàn bá ń pe Súlè ńlé adìẹ ni. Nítorí mi fẹ́ sọ̀rọ̀ àfáà yìí, ẹni pé ó ní ẹja jù ẹ̀ lẹ̀, ẹja fọ́gbà yánga. Mo ti gbọ́ ti pé àyè ní mo rí, torí tí mo kó dání tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe, tí mò ń rán, ojú kí n máa ráàyè àti fèsì ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ògbà lọ. Kí n tó tẹ̀síwájú, kẹ́lẹ́ bá ṣe mọ̀ pé àfáà yìí ó nílò láti lọ sọ́dọ̀ Sabi Abbas ìyẹn l'Amẹ́ríkà láti lọ ṣètọ́jú orí ẹ̀. Tí bá ń dà láàmú akọ ògbóná, akọ ọdẹ orí tí ń bá wọ̀ yá àjà, kó lọ sọ́dọ̀ eléwé ọmọ l'Amẹ́ríkà láti lọ ṣètọ́jú ara rẹ̀. Ẹ gbọ́ fídíò yìí náà. Ẹ jẹ́ àlà àmàlẹ̀ kó tú ká fọ́gbà yẹn ga ọ̀rọ̀ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹ jẹ́ ń bó tòró ká má tanra wa. Ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá ẹ̀ ń dojú ti ìran Yorùbá ẹ̀ ń dojú ti wa. Sàmàpá ẹnìkan kọ́ ni Yorùbá, àwa náà Yorùbá làwa náà àjọ ń jẹ́ràn kan náà. Àmẹ́yìn jábọ̀rìṣà ẹlẹ́bọ. Ọ̀lẹ́ máa bínú, máa fapá jánú, máa fẹsẹ̀ janlẹ̀, máa léfìrí kọ̀kọ̀ kò sí ń tọ́ sí insha Allah. Ọ̀lẹ́ máa jàmẹ́yàn, kí ni wọ́n náà lé lórí TikTok, kí lọ́ọ̀ lé lórí Facebook? Ìyẹn orí tí wọ́n ń pa mọ̀ búra ni, níjoojúmọ́ tí wọ́n ń kọra wọn lẹ́fun, tí wọ́n ń rorò aṣọ funfun. Mo ti rí kan nínú yín, ṣé lẹ́ni náà kọ́ ni àbí lánàá, lónà ń kó rọ́ọ̀dù fún mi, àbọ̀rìṣà. Lónà sì ń sọ pé Suratul Qasas lọ kà dáadáa, lọ lè wo àdìsí tó mú wa, òun náà ń dọ̀ àfa àdìsí. Ẹlẹ́bọ. Subhanallah. Ń bọ̀ wá lórí tiẹ̀, ó yẹ kí wọ́n dìnnà yẹn ni ẹ̀yin àbọ̀rìṣà, ẹni tó yẹ kẹ́ lé dànù, mùnáfìkì. Mùnáfìkì. Ọlọ́run o. Ọlọ́run dákun lẹ́yìn tá a ti mọ̀ náà Ọlọ́run dákun má sì wá lọ́nà ṣe rí ẹlẹ́bọ ntẹ́mi gbà tí ń jẹ́ òrìṣà bíbọ ẹbọ ìṣẹbọ pẹ̀lú Allah eré burúkú ni èèyàn lè máa bínú eré burúkú ni ìwọ lọ́wọ́ ajé oyé mi wọ́n á fi díẹ̀ múlẹ̀ fún mi pé kì í ṣe eré ibú eré ire ni torí pé mo rí pé ẹ láyà gan ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá mo rí wípé write up kan lórí post kan lórí page kan péjì yìí àdánwò ni o ẹni tí ń control péjì náà òun kàn fi yín mékè lọ́ntì ẹni torí pé ọ̀rọ̀ ẹ̀sìn bí ó bá ti máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò sí nǹkan kan tó ń fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní nǹkan kan tó lè wọ́fà ara ayé ó wá kọ write up kan lórí post kan pé ọ̀nà àbáyọ kan ṣoṣo fún wa ní ká tẹ̀lé ìlànà àwọn òrìṣà wa òjíṣẹ́ olójíṣẹ́ kan kò lè gbà wá. Àlàyé ọ̀rọ̀ yìí jáde lórí òkè Ìgẹ̀tì níbi ọdún Ifá àgbáyé Adó-Èkìtì. Ó ní òjíṣẹ́ olójíṣẹ́ kan kò lè gbà wá. Síbẹ̀ ni, sẹ́ni bó ṣe sọ yìí eléyìí níbẹ̀ nínú nǹkan tó jẹ́ kí n fẹ́ challenge yìí wípé ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá ẹ̀ ń dójú tì wá gan. Ọkùnrin tó náà ń kó rọ́dù. Òun náà wá ń ṣe fọlọ́n sọ wọ́n ti sàlábà rẹ ni. Ìwọ gbọ́ ọyẹ́ débi pé wọ́n mọ̀ pé wọ́n máa ń sàlábẹ́ èèyàn. Èmi wá fura sí wípé rádàràdà tó fẹ́ máa ṣe náà ní ọ̀fẹ́ máa ṣe àwọn kankan tẹ́bọ̀ tí yín faramọ́ ọ wá jẹ́ kó dìnnà ìpọ̀ sí Islam mọ́ torí pé wọ́n mọ̀ pé Islam wọ́n máa dì ọ́ lọ́wọ́ mọ̀ pé eléri ibú ni ẹ má tẹ̀lé o ẹni àánú ni oyin tí ń polo yìí kò sí nánà ẹ̀sìn wa ó jí ọ̀dà bọ̀rìṣà. Ẹ ń bọ̀ wá lórí tiẹ̀ ó yẹ kí wọ́n dìnnà yẹn ní tẹ́lẹ̀ wọ́n bá pé mùnáfìkí àárín wọn ni ọ́ kò yẹ kílẹ̀ ọgbà ọkọ náà ọgbà ọ́ mọ̀ ń bọ̀ amẹ́yìn abọ̀rìṣà bọ́ ti ní òjíṣẹ́ yìí òjíṣẹ́ tiwa ló lè gbà wá ìtumọ̀ rẹ̀ ni pé òjíṣẹ́ olójíṣẹ́ kò yẹ ká tẹ̀lé àwa náà lójíṣẹ́ tiwa tí Yorùbá náà ń bẹ ó yẹ ká lè tẹ̀lé tiwọn. Ẹ jẹ́ n bi yín léèrè ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá nínú tó jíṣẹ́ tẹ ló lè gbà wá yìí mú wá mo rí pé àwọn ara yín wọ́n máa ń polówó wọ́n náà máa wá sórí mídíà wọ́n máa lé lẹ̀ bí àtẹ oríṣiríṣi ni lójoojúmọ́ oṣólẹ̀ tipa oṣó tipa àfọ̀ṣẹ olúgbòhùn mo challenge yín o sẹ́nu tó jíṣẹ́ yìí mú wá náà lọ́wọ́ òjíṣẹ́ wa tẹ́ ló lè gbà wá hàn sọ yẹ ká bá tara wa jẹ́ òjíṣẹ́ tó bá jẹ́ pé n tó mú wá n ta lè fi bá tara wa jẹ́ ó ní kò sí n tó burú mbẹ̀ ṣé nínú tó jíṣẹ́ yìí mú wá èèyàn lè ṣògùn fẹ́ ẹ̀yọ́nú ayé
káyé máa gba tèèyàn àfẹ́kálayé fẹ́ ná ẹni tó ṣiṣẹ́ sí lọ́wọ́ ẹni tó ní kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kọ́ pàdé ẹ̀ kọ́ máa fẹ́ nípa díẹ̀ ká máa bùn ọ́ lówó. So òjíṣẹ́ yìí faramọ́ nínú ẹ̀sìn tiwa òjíṣẹ́ táwa wá tẹ̀lé wa ní ìnàrúkọ̀ wàtàmá ìmọ̀ wàtíwàlà sírìkùn. Ó ní ká pọ̀fọ̀ ká pe ohun kan láti gbé iṣẹ́ fáwọn àlejànú àbí ká máa dé nǹkan mára fún public oní protect wa pé bí bá ti ń bẹ lára èèyàn ká dé fún pamara kéèyàn lọ jalè pé tí wọ́n bá yìn oníbọn ìbọn òní ẹran kó sòkígbẹ́. Gbogbo wa pátá ńlá ti gbọ́ ohun tí àáfàá yìí wí, a ti gbọ́ ohun tí àáfàá yìí sọ. A béèrè ọ̀nà kì í ṣìnà, a dífá fún didi kúdì tí í ṣe baálẹ̀ ọjà. Ṣé rí téèyàn bá fẹ́ béèrè ọ̀rọ̀ tó bá fẹ́ béèrè àlàyé, àyè dàgbà máa kí máa rìn ohun tí ò bá sì yé ni kò má gbà dà. Ṣùgbọ́n bẹ́nìyàn bá béèrè pẹ̀lú pé nítòótọ́ ìní mi ò mọ̀, tẹ́nìyàn bá béèrè pé nítòótọ́ ìní kíní yìí ò yé mi, tẹ́nìyàn bá béèrè pé nítòótọ́ ìní mo fẹ́ ọgbọ́n kọ́ ni mo fẹ́ ẹ̀kọ́ kọ́, bẹ́nìyàn bá ṣàlàyé irúfẹ́ ìrìn ẹ̀kọ́ bẹ́ẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀, a jẹ́ pé aláìdáàlè yàn. Bí arákùnrin ṣe béèrè tí ò yé, ìyàtọ̀ fún pé o ò nílò láti béèrè náà torí pé ó ti bọ́ lọ́wọ́ rẹ. Ìṣẹ̀ṣe ò nílò rẹ mọ́ wulẹ̀ mọ́. Sórí eléyìí tí wọ́n mọ̀ yẹn tó ń túṣẹ̀ ṣe sí pé tí wọ́n mọ̀ tí ń jẹ́ṣẹ̀ ṣe ẹni pé ẹbọ ìṣòfò ayé, ìdààmú ayé, fìtínà ayé, kìnìkan ayé, kìnìkan ayé, èyí tí wọ́n mọ̀ ń da ìwọ fílẹ̀. Ọmọ rẹ ẹni ọ bẹ̀bẹ̀ rẹ̀ tó bá di lẹ́yìn ìwọ ọ̀la. Àwọn kan ń bẹ tó jẹ́ pé ìgbẹ́sìnléjú wọn lánàá ó ju tiẹ̀ lọ. Bàbá tó bí ọgàn ò ṣe tó bá wọn nígbà tí wọ́n bí ọ, ìgbà tó di ọjọ́ 15 tí wọ́n bí ọ, ẹ̀jẹ̀ ń dà nídòdó rẹ̀, ó níbi tí wọ́n gbé ọ lọ. Wọ́n wá gbé ọ lọ, ọwọ́ rí àánú láti pàṣẹ ìdí òrìṣà tí wọ́n gbé ọ lọ. Wọ́n rú ọ tán, ọgbàgbára tán, ọgbà ààbò tán, ọwọ́ á di ẹni tí ń sọ pé lọ́jọ́ ìní o ní tí ń jẹ́sẹ̀ sí ẹ̀kọ́ jámọ̀ nǹkan kan. Ènìyàn kì í ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn tí kọ́rọ̀ yọ mọ́ bá a ṣe pọ̀ jù ni mo mú àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yẹn pé ká gbọ́. Ènìyàn tó fẹ́ béèrè ọ̀rọ̀ ńlọ fẹ́ díẹ̀ gbọ́. Èyí tí ìwọ àfáà yìí tó fi ń sọrú ọ̀rọ̀ tó tó báyìí sáwà tá a jó níṣẹ̀ṣe pé à ń dojú tí ń jẹ́ràn Yorùbá pé Yorùbá kan náà jọ ni wá, àìṣe Yorùbá kan náà. Kúlí Àláò ó ti kó bá kùrì sí yù. Fúlàní ni ọ́. Àwọn tó dá ń bẹ nínú Fúlàní, ṣùgbọ́n àwọn kan ń bẹ tó jẹ́ pé ìwà ẹranko ni wọ́n máa ń wù. Ìwà ẹranko ń bẹ lára rẹ̀. Béèyàn bá rájá ó yàtọ̀ sẹ́lẹ́dẹ̀. Ìjájá ìjẹ́lẹ́dẹ̀, ajá kan wá tó ń bẹ tí wọ́n tó ń pè ní dìgbòlugi ajá ni ọ́. Ṣé bó o létí bọ́ ọba kéwú tó ọba lọ fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí ọba yí ọ lọ sórí prógámù lọ́dọ̀ àwọn MS bàbá àwọn àkànbí ọlọ́ba, lọ síbẹ̀ lọ tú Quran fún wọn. Èmi ò gbọ́ Quran. Kúlí Àláò ó ti kó bá Yàásín. Ìdí tí mo fi ní Kúlí Àláò ti kó bá Yàásín ni pé ìjẹ́ Fúlàní rẹ, ìjẹ́ dìgbòlugi rẹ, ó ti fi ń kó báwọn èèyàn tó jẹ́ gidi nínú Fúlàní. Ẹ̀sìn náà ló ṣe lọ́ọ́ ara gbagbá mọ́ ẹ̀. Gbogbo ètò ìṣe Ọlọ́run tí ìtẹ̀wọ́gbà. Èyí tó ń ṣe dárúkọ nǹkan mẹ́ta tó fi lérò pé bó ṣe ń sọ̀rọ̀ yìí ó mú ọ dáa nílé ayé pé Ọlọ́run gbàbọ̀ rẹ. Ní tó sọ ní pò ń kírun, ìmọ̀ kírun kò sínú àlìkùránì. Àdíìsì ni, àdáadáalẹ̀ ni. Kí ló tún ṣe? Ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ làṣẹ pamọ́ sóore rí ìjọ ti délé ayé rẹ̀. Oore tí ń gùn ọ́ gàlégàlé bí ẹni pò ń ṣe níjọ́ tí wọ́n ti bí ọ tó ti délé ayé, ìjà àfáà rẹ̀ sóore rí àbáṣe pamọ́. Èyí tí o fi ń bi àwa tó ń sọpọ̀ ń challenge tí ń jó níṣẹ̀ṣe yìí, sọ ọmọ dáhùn tó ọba dáhùn. Ẹni tó béèrè ọ̀rọ̀ tó fẹ́ di ẹ̀gbọ́ tó bá dijọ́ míì béèyàn bá fẹ́ béèrè ọ̀rọ̀ tí ọba yé kọ́ ẹ̀kọ́ látara èso igi ọ̀pọ̀tọ́ ìránṣẹ́ yìí, kẹ́kọ̀ọ́ látara rẹ̀
tí ó bá dìgbà mí káyọ̀ lè bá ṣe dáhùn ọ̀rọ̀ tí ò yí ọ ọyẹ bá ń gbé sí ọ̀rọ̀ olùṣọ́ àgùntàn evangelist Noah ẹgbẹ́ síbẹ̀ jẹ́ káyọ̀ rí. nǹkan tí mo fẹ́ sọ yìí Ọlọ́run ni ẹlẹ́rìí mi kò ń ṣe pé mo fi ń bú anybody mi ò fi bú Muhammadu mi ò dẹ̀ fi tako ẹ̀sìn kankan mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé ni ṣé lóòótọ́ ọmọ ajá ni prophet Muhammadu? Ìbéèrè yìí máa sound bíi pé à ń bú èèyàn rárá o. Ẹ wo genealogy Muhammadu tó wà lókè yìí tí wọ́n ṣe síta, ẹ wo ibi tí mo sákò pẹ̀lú rẹ́ẹ̀dì yẹn, orúkọ tó wà ń bẹ̀ ní Kilab, ìkan náà àwọn grandfather Muhammadu. Ẹ wá jẹ́ ká lọ tẹ̀ ká lọ wo pé kí ni ìtumọ̀ orúkọ yìí. Dogs ni wọ́n pè, ajá òun ni wọ́n pè. Tá bá máa pè Muhammadu pé Muhammadu ibni Kilab, tá bá tún sédè Yorùbá ó túmọ̀ sí pé Muhammadu ọmọ ajá, tá bá tún sédè English ó túmọ̀ sí pé Muhammadu son of dogs. So abẹ̀wà àrọ̀wà yìí mùsùlùmí ṣàlàyé kíní fún wa bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ tí bàbá yẹn fi jẹ́ tí wọ́n fi ń porúkọ ẹ̀ ní ajá. Ìyẹn àkọ́kọ́. Iṣẹ́ wá rí ẹni tí ó bá bí nínú ẹ̀ gbọ́dọ̀ bínú. Ẹ rí i pé mi sọ pé mo fi tàbùkù, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dá wa lónìí. Asáàdìbí tí Ustaz Jamadegun àti lọ́mọ àlè ní Jósẹ́fù tó dẹ̀ ní ọmọ bú ní Jésù. Ẹ rí i pé kì í ṣe pé ó dùn wá, aṣàlàyé tiwa ni. Sọ àárọ̀ ẹ̀yìn náà báyìí ẹ bá wa dáhùn bẹ̀yẹn. Ṣé lóòótọ́ ọmọ ajá ni Muhammadu? Sọmọ ọmọ ajá ni torí pé wọ́n ní Kilab, ajá ló túmọ̀ sí. Ìtumọ̀ ẹ̀ náà lẹ́ ń wò lójú screen yẹn. God bless you. Ẹ ṣé púpọ̀. Àfà ọwọ́ gbádùn nídìí òrìṣà wọ́n mú ọ lọ sílé ìkéwu òkéwu tán ọwọ́ adẹni tó tajà tán òǹtújà ó di ẹni tó jẹun tán tí sì ń fọ́ àwo ó di èèyàn tó jẹ́ pé ńgbà tó pọnmi tán ń sì ń rú odò fún ará yòókù pé kó má débi odò láti pọnmi. Gbogbo ẹni tí bá ti ń tajà ìpè àfà kó náà máa retí owó òkúta. Pastor Noah ní kọ́ lọ rí dá lóhùn. Ẹ̀yin nìkan náà ni lórí ìṣẹ̀ṣe lẹ́mọ̀ pé nìkan ó sórí ibú, àpẹẹrẹ oríire wo ní ń bẹ lára tiẹ̀. Ẹ̀yin nìkan náà ni lẹ́mọ̀ pé èèyàn wọná mélòó nínú ìran rẹ ló ti wọ̀run rí. Ẹ̀yin nìkan náà ni lẹ́mọ̀ pé bínú Ọlọ́run bẹ lórí àwọn ẹnìkan. Ìjẹ́ ní gbogbo Nàìjíríà yìí ṣé ìbínú kan náà kíjọ ń ṣe gbogbo wa tá à ní bínú ilé ayé rẹ̀ yàtọ̀. A ó mọ̀ ṣe o, ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀. Ṣùgbọ́n nítorí pé ọmọ ẹrú ń bẹ, ọmọ ọkọ ń bẹ, ọmọ àlè ń bẹ, ọmọ ọkọ sí lógún ọmọ àlè. Ẹpọ̀n ìnìṣẹ̀ṣe tá a jẹ́ bàbá bá ń gbọ́mọ ẹpọ̀n láǹtì láǹtì ẹ bá ń gbọ́mọ ẹpọ̀n láǹtì bẹ́ẹ̀ ni ẹpọ̀n ìnìṣẹ̀ṣe ìpániyín. Wá dákọ̀ oore tí pa ṣe fẹ́ pọ̀n, oore tí pa ṣe dí tó ń gbé Islam gẹ́gẹ́gẹ́. Ìgbà tí Islam tí ó gbáyé nínú orílẹ̀-èdè tí Islam tó ti gbáyé jù láyé orílẹ̀-èdè Nàìjíríà ni. Orílẹ̀-èdè Nàìjíríà náà ni tí ń bàjẹ́ lọ. Mo rí fídíò kan tó gbẹni kan ṣe láti French country níbi ìjẹta níbi tí ń sun Kùránì, tí ń sun níná, tí ń sun Bíbélì, tí ń sun níná. Láti orílẹ̀-èdè Nàìjíríà náà ilé tí ń bàjẹ́ lọ. Ọ̀bẹ kékeré kọ́ ní ń bá yín nídìí ẹgbẹ́nu dákẹ́. Ẹ̀fọ́gbà àyẹ́gà ẹ̀jẹ̀ àtúkà yẹngá. Gbogbo ọba pa ní máa síjú hàn ní. Revolution tí ń ṣẹlẹ̀ lákòókò yìí ènìyàn wo ló lérò pé yóò ṣẹlẹ̀ lógún ọdún sísìn? Èèyàn wo ló lérò pé yóò ṣẹlẹ̀? 10 million naira. Ó di ń tí à ń kó láti fi lọ sí ìlú Mẹ́kà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹlẹ́kẹ́ à ń lọ rí gan yín ni o, à ń lọ ganu sí ni o. Àfà evangelist Noah wọ́n ní ọmọ ajá ẹni Muhammad ṣé lóòótọ́ ni? Ìyẹn ni ó dáhùn. Bó o ṣe ń dẹra rẹ náà ló tún túra rẹ nínú ọ̀rọ̀ tó ń sọ. Ọ̀lẹ́nìkan ń bẹ bóyá nìyẹn lọ fẹ́ bá wí. Ọ̀wá ń sọ pé ẹni yìí onímọ̀náfìkí àárín àwọn oníṣẹ̀ṣe ni, onímọ̀náfìkí àárín àwọn ẹlẹ́bọ ni. Ṣé àwọn yòókù èso onímọ̀náfìkí ẹni tó fẹ́ bú lọ onímọ̀náfìkí? Wàá rí pé ńgbà tèmi fẹ́ bú ọ mo yọ sọ́tọ̀, mo ní kúlí àláò ó ti kó bá Yásìn. Ó túmọ̀ sí pé ìrẹ ìṣe rẹ ìsọ̀rọ̀ rẹ
ń ló mú mi fàbùkù rí àwọn kan lára. A máa jẹ́ pé gbogbo mùsùlùmí ni ọ̀dá, ṣùgbọ́n ọmọ ọ̀sán rẹ ló kó pọ́npọ́ báyà rẹ̀. bọ́ ọ bá ń sọ̀rọ̀ gàlègàlè tó o ṣe bí ẹni tó gbó lẹ́nu bí ẹni tí ń jata ọ̀gbọ́ Yorùbá kankan máa sọ Fúlàní. ìwọ máa fi Fúlàní tọ́jẹ̀ràn ti bàbá rẹ máa fi ṣe wáàsí fáyé báyé ọ̀bà gbọ́ ọ báyé ọ̀bà ní padà mẹ́. ṣùgbọ́n àgbògìrìsà tí fárọ̀ lọ́rùn tó sọ pé tí fá ò sí mọ́ iná oródì ń bọ̀ wá jó wọn. ọmọ rẹ yóò padà fi ọ́ ṣépè lẹ́yìn wọ́ ọ̀la pé ta ló ṣe bàbá àwọn báyìí. ọ̀pọ̀ èèyàn ní ti ń sọ bẹ́ẹ̀ sí bàbá àwọn ẹni tànà lẹ́nì. ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn. ó ní gbogbo tí wọ́n ń kàún ìṣòògùn ní oṣoolẹ̀ tipátipá àwọn àfa wọ́n ní kàrámà. kí ló dé wọ́n ní kàrámà. ìwọ ìkan náà ló ní ànábì jẹ gbèsè kú ọ̀tẹ̀ ló ní gbèsè. ìwọ náà jẹ gbèsè kú ni ó fi gbèsè lẹ̀ sáyé ni ó jẹ gbèsè wà ó jẹ gbèsè ẹ̀sìn ó jẹ gbèsè owó tó jẹ gbèsè ara. àfa jẹ́jẹ́ lọ kájòkó ọ̀ká ọ̀tọ̀ èèyàn ṣùgbọ́n béèyàn bá tẹ ọ̀ká nírù mọ́lẹ̀ yóò rí oró rẹ̀ ni. ìṣẹ̀ṣẹ̀ kúrò lóhun àrífín. oníkàmọ́ sógun àfòrán ni onígbogbo ọ̀dà ká máa ṣe oníṣẹ́ Ọ̀rúnmìlà tá a tẹ̀lé sóò náà ló gbé gbogbo àwọn ìránṣẹ́ ìránṣẹ́ ló gbé wá. yóò rí bẹ́ẹ̀. Kùrìsíyù tẹ̀ ń kà àti wàlámtàrà káífà àti alámtàrà káífà tẹ̀ ń kà yẹn kí ni iṣẹ́ títí ẹ̀. ńgbà bá wa tún wá kà débì kan ńgbà tẹ́ bá wá ka alámtàrà káífà tẹ́ fẹ́ lẹ́yìn ọwọ́ báyìí tẹ́ sí báyìí dey play àtẹ̀fẹ́ là á pè o lédè tiwa o àtẹ̀fẹ́ là á pè o tẹ́yàn bá ka alámtàrà káífà sẹ́yìn ọwọ́ tó wá fẹ́ báyìí àtẹ̀fẹ́ là á pè. ẹ wá ka ọ̀tàn ẹ wá ka iná àti iná sójú ọwọ́ ṣé bẹ́yìn àfa àti sẹ́nu kí ni ṣe eléyìn àtẹ̀fẹ́ ń bẹ. eléyìí ni ó jẹ́ kí n fi ìrìn àjò kan lẹ̀ torí pé mo kí fá kan níbi ètò kan ẹnìkan wá pè mí ó ní nígbà tóun sì ń pe èdè yẹn ó ní ṣòro ayé òun sì bíyá lójú ògbèwò ẹ̀yìn. Ifá tó jẹ́ pé kì í jẹ́ kí ibi ó gbẹ̀yìn dọ́dún èèyàn láti jẹ́ kí ibi ó já èèyàn ni ń fàyè lẹ́yìn ètò tí ń ṣe yìí màá ṣètò ń sì fílẹ̀ fàyè torí mo ṣàdé mo ní fún mo ní kì í so nìkan ni màá fún torí pé kì í ṣe gbogbo èèyàn ni ó pè mí ṣùgbọ́n màá fàyè. Ọ̀rúnmìlà tó jẹ́ ìránṣẹ́ tá à ń polongo fún ọ pé kó gbà pé kó yọ kọ́ ọmọ ogun Ọ̀rúnmìlà yìí sóògùn ìwọ náà tiẹ̀ já mi tàbí kárí babaláwo tí ó já mi tí ó já ìjọ sọ pé irọ́ ládé Ifá ń pa Ọ̀rúnmìlà máa sóògùn. Ifá ni mo gbọ́ Ifá ni mo mọ̀ ń ọmọ ogun èmi ọmọ ogun bí mo ṣe wà yìí. gbogbo sẹ́tọ̀ ọba ti jó láyé tọ́ba ti ní gbólóhùn tó pè sí ogun ni wọ́n á ní kí Ifá ẹ̀ sí Ifá ní jẹ́ Ifá nìyẹn. ṣùgbọ́n ogun tó ọba ti pè é tó ti jó tán tó ti dẹbu tó ti wà lọ́rẹ̀ wọ́n ní ọya súre sí fọtílò tàbí tó bá ní kó fi lò ní tí wọ́n ń pè lóògùn nù. ìyàtọ̀ ń bẹ láàrin ogun àti tí ń jẹ́fá. màá fi Ifá kan lẹ̀ lẹ́yìn ètò tí n bá ṣe léyìí ni màá fi Ifá yẹn lẹ̀ ẹni yẹn ló ń pe gbólóhùn yẹn tẹ̀lé mi ó ní ṣòro ayé òun ó ló sì dẹ̀rọ̀ mo wá ní fàyè lójú ògbèwẹ̀yìn ẹ kú ojú lọ́nà Ifá náà. Afá lọ dánú nú àlóhùn ṣé lóòótọ́ ni pé ọmọ ajá ìlànà bíi Muhammad àtúwábà fún wa ire o.